Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi níbikíbi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti rọba lóyè o. Ǹjẹ́ o ti gbọ́? Wọ́n ti padà rọ kábíyèsí lóyè. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Kóòtù ti yọ odidi ọba Ògùn state kan ní orí ipò. Wọ́n ti fàyọ o. Ògùn State High Court nílùú Abẹ́òkúta ní ọjọ́ 28 January ọdún tá a wà yìí ni wọ́n bá bínú o, ni wọ́n padà dá ìfi ọba joyè tó dá dúró tó sọ pé ọ̀nà èrú lọ́ba gbà dórí ipò. Ṣó ó ṣọ̀kẹ́ má di ó ṣọ̀kẹ́ dilẹ̀ mú dáadáa. Wọ́n lọ́nà èrú ni kábíyèsí gbà dórí ipò débi pé kóòtù ti wá dá dúró pé orí adé sit down, say where you pass you no pass am well. Wọ́n ní kórí adé mú jókòó ní o nítorí orí adé gbọ̀nà èrú. Ta lọ́ba náà? Ìyẹn ọba Alexander Magajord. Ẹ̀yin náà gbọ́, odidi kábíyèsí kò lórúkọ Yorùbá, odidi kábíyèsí Yorùbá kan nìyẹn o. Wọ́n ti rọ̀ lóyè gẹ́gẹ́ bí ọba Olú of Ìlàwọ̀. Tí ò bá ń ṣe wèrè, kábíyèsí ló ń gbé gbogbo orúkọ báyìí tí ò tiẹ̀ lórúkọ Yorùbá kan. Pàápàá jùlọ wọ́n ti declare pé ọ̀nà tó gbà ọ̀nà èrú ni o, tó túmọ̀ sí wípé kórí adé sì mú kalẹ̀, kórí adé mú kalẹ̀ sórí ilé ẹ̀ kó má pè rẹ̀ gẹ́gẹ́ bí ọba o. Bẹ́ẹ̀ ni Justice Ọlátòkunbọ̀ má jẹ́ kó dùn mí, ó ti dùn orí adé o. Ó ti pa àṣẹ gẹ́gẹ́ bí ọ̀gá adájọ́ pé Margaret George ó gbọ́dọ̀ díwọ́n àbí dẹ́kun àti máa pè rẹ̀ ní ọba Olú of orílẹ̀ Ìlàwọ̀, ìyẹn nílùú Abẹ́òkúta, títí di ìgbà tí gbogbo ẹ̀ máa tó yanjú táwọn máa ṣẹ̀ṣẹ̀ tó wá gbà á gẹ́gẹ́ bí ọba. Wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kó yé máa ṣe bí ọba mọ́ o. Ó ṣọ́ọ̀kì ẹ̀, ṣe bára tá à ń sọ nìyẹn. Wọ́n ti ń gbọ́ bà lọ́kọ̀tù, ṣe bára tá à ń sọ nìyẹn. Àwọn ọba ò láṣẹ lẹ́nu mọ́, ṣe bára tá à ń sọ nìyẹn. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí, ẹ wo bá ṣe rọba lóyè easy, kódà kò ní wàhálà. Kóòtù, àṣẹ láti kóòtù, tí kì bá ṣe pé àwọn ọba tó ti gbé sàárà wọn kọjá mọ́ṣáláṣí, kí ni wọ́n ń wá débi pé kóòtù á máa pàṣẹ fún wọn pé wọn ò gbọ́dọ̀ dórí ipò bàbá wọn. Ẹ má bá mi ká lọ o. Ilé ẹjọ́ ti pàṣẹ o wípé kí wọ́n dá wọn dúró látàrí wípé àwọn ọmọ oyè, bẹ́ẹ̀ ni o, àwọn ọmọ oyè Ìlàwọ̀, ìyẹn ọ̀gbẹ́ni Ògúnsọ̀yà Àríkú, mi wá mọ̀ bí Àríkú sá ni o àbí Àríkú yẹrí, ṣùgbọ́n Àríkú lórúkọ wọn. Òun ni ó ló gbé ẹjọ́ náà wá sí ilé ẹjọ́. Wọ́n gbé kábíyèsí lọ court. Mo fọ́ o, ìṣọ́ọ̀kì dọ̀ọ̀dì ẹ̀. Orí adé náà ti ní kéèsì in court, ó tiẹ̀ ti wá dá, ó ti dá. Wọ́n ní Sherry, the judge condemned the government action in installing Margaret George. Wípé ọ̀nà tó gbà wọlé ò dáa, pé fún díẹ̀ yìí wọ́n fàyọ ni o. Ó ga, ó tiẹ̀ ti wá lẹ́tìkẹ́, ó ti lẹ́tìkẹ́ débi pé wọ́n ní kí Margaret George yé máa pè rìn kiri gẹ́gẹ́ bí ọba Olú of Ìlàwọ̀, kó dẹ̀ lọ ṣe kí ni, kó lọ gbé Olú of orílẹ̀ Ìlàwọ̀, kó lọ gbélẹ̀ títí di ìgbà tí ilé ẹjọ́ á rí ojútùú ọ̀rọ̀. Débi pé àwọn ìdílé ọba ìyẹn Ògúnsọ̀yà wọ́n tún mú wárántì wá. The court, wọ́n ní Àríkú family approached the court after warrant chief approved by the Ìlàwọ̀. Àwọn afọbajẹ Ìlàwọ̀ àwọn náà gbé gbogbo ẹ̀ jáde o. Ṣó ṣẹ́rí pé ọba ti tẹ́ ọba ọdún bẹ́ẹ̀, ọba ti tẹ́ ọba ọdún bẹ́ẹ̀, ọba ti di tó ń gbé wá sí
ilé-ẹjọ́ bolóbalà balabolo bólàbà orí adé ti wá tẹ́ gbogbo ọmọ Yorùbá ṣe ti rídìí ta fi sọ pé ẹja gbára wa ẹ wo ẹja kàtẹ́jíṣẹ́ àwọn ẹja gbọ́n táwọn èèyàn sọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ ni ìkànjẹ́ kó yé wa o ó nígbà tí ìjọba rọ eléyìí lóyè tí kóòtù rọ eléyìí lóyè kí ló dé tí kóòtù ò ṣe rọ Olú of Ìwó lóyè ọ̀rọ̀ yẹn kì bẹ́ẹ̀ náà nìkan jẹ́ kó yé wa ó ní this is what Governor Demola Adeleke is supposed to do to Timi of Ede níbi tó ti forí adé ṣe kí ni tó forí adé dínkúlẹ̀ fún wèrè kan bẹ́ẹ̀ ni o wọ́n ní tó jẹ́ kí gómìnà Adeleke ṣe fún Timi Ede líle lọ rí èèwọ̀ kábíyèsí ó lọ kí Emir Ìlọrin ó tún wá lọ forí balẹ̀ fọmọ Fúlàní kí ló dé tá à ń balẹ̀ Yorùbá jẹ́ gbogbo ẹ̀yin kábíyèsí ẹ dẹ́kun àti máa gbowó lọ́wọ́ Fúlàní bẹ́ẹ̀ ni ẹ dẹ́kun àti máa gbowó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́n nǹkan tí mi sọ èmi ni kò jẹ́ ká tiẹ̀ pé irú eléyìí ní ọba rárá nígbà tí ọba ti lọ ń jẹ́ orúkọ Brazil bẹ́ẹ̀ ni Alexander Macra-George is an adopted name of Brazil to our slave brother ẹ̀yin náà gbọ́ odidi kábíyèsí ẹ wá ń jẹ́ orúkọ Brazil ìbẹ̀rẹ̀ náà dọ̀rùn ọ̀nà kò lórúkọ Yorùbá ni ìrọ̀ parọ́ fúnra náà gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ìkànnì wow unbelievable Ọlọ́run ò ṣe o tó dáàbò rẹ̀ bò wá nítorí wípé ṣe láwọn eléyìí wọn wọ́ ti ọba bẹ́ẹ̀ ni wọn wọ́ ti ọba o ìkànnì náà jẹ́ ká ní òun gbàdúrà kí lè ṣẹlẹ̀ ní Èkó ìyẹn ní Àjà nítorí pé ìjọba APC wọ́n kàn ti ń ṣe jù lọ́gán tó bá ti di pé ò sí nínú òṣèlú ṣe lọ́ máa destroy heritage ẹ pẹ̀lú political propaganda wẹ́nà Ifá gan ti ń sọ̀rọ̀ in Spanish ìkànnì Ifá ti ń sọ̀rọ̀ èbó Ifá ti ń sọ̀rọ̀ dọ́là Ifá sọ̀rọ̀ pounds Ifá sọ̀rọ̀ Europe so fún díẹ̀ èyí tó bá ti dọ̀rọ̀ lọ́bàdé Ifá ò kí ń gbọ́ Yorùbá Ifá ò kí ń gbọ́ ogún náírà kò kí ń gbọ́ ẹgbẹ̀rún kò ń gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún dọ́là ni Ifá ń gbọ́ bíi $350 $3,000 kí ni kan dọ́là ẹ̀wẹ̀ ìyá mi bàbá mi ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀síjú ẹ jẹ́ ìyá mi yẹn láti lọ sí pé Yorùbá òun nìkan ni ọ̀nà àbáyọ la fi ń sọ pé God bless Yorùbá nation ó dàbọ̀.